ọmọlẹ́yìn Ìbà Gani Adams Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ti ń dìtẹ̀ olóyè májàsọ́lá Sunday Igboho Ṣá owó baba dami pàápàá jùlọ lórí àwọn àṣeyọrí tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ burú tó báyìí tẹ bá gbà wọn kò bá kùn gbé ọ̀rọ̀ kò bẹ́tí gbé ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu bàbá yìí. ó ń pe Sunday Igboho ní Sunday ehoro ọ̀hún eléyìí burú jáì tẹ́nìkan bá tiẹ̀ ń ṣe rere ẹ sọ̀pọ̀tì ẹ. gbogbo ìjà tí Sunday Igboho Ṣá ti ń jà fún ṣé ò kì í ṣe fún àlàáfíà ilẹ̀ Yorùbá ni ẹ̀yin èèyàn ẹ dákun dẹ́bọ̀ ẹ súnmọ́ bí o ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kò yẹ ká máa bárò àwọn nǹkan báyìí lẹ́nu àwọn tabarí gẹ́gẹ́ bí àgbà ńlẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ sì ló yẹ kí Ìbà Gani Adams fún alára wọn gan kí wọ́n kọ́ṣàn bàbá yẹn sọ wípé Ìbà Gani Adams ló kájú ẹ̀ òun ló lè ṣe é òun ló gbójú gbónu gbóyà ló lè ṣàyàkókò ọ̀nà kí wọ́n lè ṣe láti jọ yìí ẹ wo bó ṣe ń jẹ́ àwọn èèyàn gbé ńlẹ̀ Yorùbá tí wọ́n ń pa àwọn ọmọ Yorùbá nípakúpa nípa àfọnáfọsù tún àwọn aṣọ tibétàn péré ní Sunday Igboho Ṣá fáwọn agbésùmọ̀mí àwọn Fúlàní yẹn kẹtó ṣẹ́jú pẹ́ báyìí wọ́n ti sáré rìlíìsì aláboyún tí wọ́n jí gbé àtọmọnú rẹ̀ pẹ̀lú ọmọ kékeré tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àtàbúrò ẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ immediately. ìgbésẹ̀ wo ni Ọ̀nà Kakanfò gbé lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn ìgbésẹ̀ wo ni wọ́n gbé àtìgbà tí wọ́n ti ń jiyàn gbé gbowó lọ́wọ́ ẹni nílẹ̀ Yorùbá tí wọ́n ń jáwọ́ yàn gbé nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Oǹdó nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí tí wọ́n ti ń jáwọ́ yàn gbé ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí ọ̀rọ̀ yẹn. Sunday Igboho Ṣá dé tàìdé tán báyìí wọ́n kálùgbẹ́ ọ̀tá àbọ̀nà sọ pé ó bá kan lára àwọn boys wọn lánàá òde yìí ẹ wo bó ṣe ń fly drone lókè wọ́n gbé ìgbésẹ̀ tó yanrantí tá a bá tiẹ̀ tí ì rí sọ́sẹ̀tì wọn dáadáa àti rí kan ná sọ́sẹ̀tì wo la fẹ́ kà ẹ wá gbà wọn ọ̀rọ̀ rírùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu bàbá yìí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn ń jábọ́ ni wọ́n rébọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ àwọn òkò ńláńláńlá ni wọ́n ń jù sí olóyè májàsọ́lá Sunday Igboho Ṣá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá la wà náà ilẹ̀ bàbá wa ni wọ́n ń jà fún kí Ìbà Gani Adams Ọ̀nà Kakanfò àwọn ẹgbẹ́ OPC kí wọ́n jà fúnlẹ̀ Yorùbá kí Sunday Igboho Ṣá èrò ẹkùn kóun náà jà fúnlẹ̀ Yorùbá káwọn àmọ̀tẹ́kùn kí wọ́n jà fúnlẹ̀ Yorùbá káwọn àgbẹ̀kọ̀yà kí wọ́n jà fúnlẹ̀ Yorùbá ṣé ò kì í ṣe fàlàáfíà gbogbo wa ni ikú tiwa ni gbogbo wọn ń kú lọ ṣe ṣera yín lóṣù ọwọ́ kẹṣera yín lọ́kàn kẹyédè ti ara yín gbogbo orú nǹkan báyìí ò bójú mu àbí bò ló ṣe rí lójú yín ẹ̀yin èèyàn mi ṣe rí gbogbo ìkanra yẹn ó ń kàn mí lára gidi gan ni torí àwọn ọ̀rọ̀ yẹn ò bá mi nlé ẹ jẹ́ yín kiri sókè kẹ́yìn náà farabalẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn ó yá. ẹ káàsán o ẹ káàárọ̀ ẹ káalẹ́ yá ọ̀rọ̀ mi lákòókò yìí ó dá lórí content creator tó ń pè rẹ̀ ní Sunday ehoro Sunday Igboho. ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ insecurity lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó kájú ẹ̀ kò sẹ́ni tó lè ṣe bí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. ẹ má jẹ́ ká dènà pẹ̀lú bàbá yìí kájú ẹ̀ ó tó gbangba sùn lọ́yẹ́ ṣùgbọ́n ó ṣe ní láàánú ipa àwọn lọ́balọ́ba wa nítorí ọ̀rọ̀ òṣèlú wọn dọ́gbọ́n yẹ̀lẹ́bẹ̀ bá àwọn governors wa àwọn governors ilẹ̀ Yorùbá káàkiri àwọn náà nítorí party politics wọn ṣojúṣe wọn a mọ̀ pé gbogbo ẹ̀ ó náwó kan àbòsí nínú ó ní ọ̀wọ̀ àwọn alágbára kan lẹ̀ Yorùbá nílùú Nàìjíríà àti nínú olóṣèlú tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ò ní yé sọ àwọn ò ní yé dákẹ́. gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ mí pé OPC lèmi led by Ìbà Gani Adams. àwọn ò ní yé máa fún yín ní fact. ó dá nǹkan tí mo wá fẹ́ sọ fún yín lákòókò yìí ni wípé
lórí ọ̀rọ̀ insecurity Nigerian police force wọ́n kájú ẹ̀ but ẹ wò bọ́n ṣe wà handicapped institution kan wà ní Nigerian police force tí wọ́n pè ní mopos àwọn adigbolujà tí ìjọba àpapọ̀ bá fún wọn ní agbára tó yẹ kó fún wọn irú tí Ìbà Gani Adams ń béèrè wọn aṣojú iṣẹ́ yẹn dojú òṣùwọ̀n bẹ́ẹ̀ náà ní Nigerian army in West Africa kini in Africa as a whole Nigerian army is one of the best in Africa and is one of the best in the world. But lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ támọ̀ pé àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe yẹ kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùnmọ̀mí under 1 week bó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùnmọ̀mí ò bá tètè gbé sọ agbéjọmọ wọn sí wọn máa fẹ́ full force of the state tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà láti tẹ́lẹ̀ ni wọn bí aláya kidnappers kan àbí àwọn terrorists kan láti ṣe ọṣẹ́ nílẹ̀ Yorùbá ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Nigerian DSS wọn kojú òṣùwọ̀n láti kojú kínní Nigerian Air Force Nigerian Navy àwọn NDDC wà ń bẹ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. ṣẹ́rí nǹkan tí mo wá ń fi ìtara yín sọ̀rọ̀ ni wípé ó ṣe wá jẹ́ pé individual kan tí ò ní àǹkàlì tí ò ní ọpọlọ rí ìyẹn Sunday Igboho lẹ́wọ́ fẹ́ gbé o ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí. irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn ò dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kíni bí Ìgbòho ṣe ajá ìkí ẹ̀ ó ṣe content creator wọ́n sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́ láti complement effort wọn but nǹkan tí Ìgbòho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo tó fi ń gbògo pẹ̀lú gbogbo ògùn kìkì tó ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ló ti tẹ̀rì pàtàwọ̀ ò ní dákẹ́ àwọn ò ní gbà fún ẹ Sunday Igboho ó ní balẹ̀ ẹyẹlẹ Yorùbá jẹ́ fún wa ìwọ àbáláàrú ẹ ó yàwó eré ní. tí ibi tí Ìbà Gani Adams bá dúró sí tó bá ń pàṣẹ wọn bí aláya èrè kò sọ̀rọ̀ àwọn ọmọ ogun wà nílẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ gbogbo ètò lọ ṣe ní ọ̀nà gbóni tó gbé fídíò ẹ̀ jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ sílẹ̀ lọ síbẹ̀ tẹ́ bá pọ̀ ń bẹ̀ ẹ̀lẹ́ pé 30 tẹ́ bá pọ̀ jù squad ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ńlẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ò ní jèrè. torí àwa yìí àwa bá lábẹ́ Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibi tí irú àwa ìbá dé ìtàkàrà pọ́nkan tí wàá bá jẹ̀kọ́ dé wọn bíjà láyà èrè. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ò ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí sí kí ni nǹkan tẹ́yìn rí sí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ jẹ́ darapọ̀ lábala àríwú sí kẹ́ máa ń comment kẹ́ máa like kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó sí àṣìá ẹ máa bó kárakára ẹ pín kó lọ fà kó kan kó kálé kó dẹ́sẹ̀ kúkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ̀yin tẹ́ bá ń balẹ̀ sórí ìkànnì fúngbà ọkọ̀ tẹ̀ tí ì fọ́lọ́ wa ẹ má gbàgbé láti bá ń fọ́lọ́ lórí YouTube Àdàbà TV là ń jẹ́ ń bẹ̀ lórí TikTok ńkọ́ Àdàbà TV náà ni ẹyẹ méjì ò kì í jàṣà Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹyẹ lé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule
ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.